ogun Sátánì, the devil's war. The devil's war. Ogun kan bẹ tí ó ju ogun Biafra lọ. Ogun kan bẹ tó ju ogun Iraq lọ. Tí wọ́n pè ní Gulf War. Ogun kan bẹ tó ju World War lọ. Either first or second. Ogun kan bẹ tó ju gbogbo àwọn eléyìn lọ. Ogun yẹn là ń pè ní ogun Sátánì. Ọlọ́run má jẹ́ á ogun Sátánì. Àmín. Sórí ẹlòmíì ó gbà yí pé ogun Boko Haram lọ̀gá ogun tó ju ogun Boko Haram lọ ń bẹ o. Ó ń bẹ o. Ogun tó ju ogun Boko Haram ń bẹ o. So ìyẹn lẹ́yìn ilé tí a fẹ́ kojú bọ̀ lálẹ́ yìí nítorí pé àwọn èèyàn ń fèsì ọ̀pọ̀lọpọ̀ ogun nínú ayé. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń wá mẹ́jà ọ̀nà àbáyọ tí wọ́n fi bọ́ níbi àwọn ogun wọ̀nyí. Ẹni tó bá mọ in tó fa ogun sínú ayé òun náà ni yóò máa ṣe ni yóò tọpasẹ̀ bí ó ti bọ́ mbẹ̀. A rọ̀ wá kí a ṣe àpúrógámù náà ká sì pé àwọn èèyàn wa pé kí wọ́n wá kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé rí tí mo fẹ́ ká mọ̀ lálẹ́ yìí ni wípé àwọn èèyàn kan máa ń béèrè oríṣi àwọn béèrè kan jẹyọ. Wọ́n á béèrè lọ́wọ́ wa wípé àṣeyìí kí ló fà á tó jẹ́ wípé ìgbìyànjú táwọn èèyàn bá ṣe ẹlòmíì tó bá gbìyànjú lórí ìṣòro kan kò ní rí orípa ìgbìyànjú yẹn rárá. Ẹlòmíì gbàdúrà gan níbo ti yẹ kó gbà á, kódà ẹlòmíì tún fi ààwẹ̀ kún níbo ti yẹ kó gbà á, tó wá jẹ́ wípé tòun ti bẹ́ẹ̀ náà kò rí ọ̀nà àbáyọ. Ẹlòmíì wá wà tó jẹ́ pé ó rí ọ̀nà àbáyọ yẹn nígbà tó ṣe gbogbo tí wọ́n ní kó ṣe, but solution yẹn ò last. Ó kọ̀ lọ for some months, ó bọ́ bẹ́ẹ̀, lẹ́yìn oṣù díẹ̀ ó tún padà sínú ìṣòro yẹn. Kí ló máa ń fà á? So irú àwọn kan tó ń fa yẹn nínú ọ̀rọ̀ ta lẹ́yìn láti gbọ́. Inshallah bidrati. Ó ní tó ń fà á. Ó ní nǹkan tó ń fà á. Máa ń sọ fáwọn èèyàn tí wọ́n béèrè yẹn. Ibi tí ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn wà ni a lọ túbọ̀ ta. Wọ́n lámùkún ẹrù rẹ̀ wọ́. Ó lókè lẹ̀ ń wo ẹ̀ ṣe kí ni? Ẹ wo ìsàlẹ̀ ló ti wọ́ wá. Báwo ni wọ́n ṣe lè ka odidi Al-Qur'ani fi bẹ lọ́hùn fún yẹn? Tí wọ́n tún pa sàárà. Tí Ọlọ́run dẹ̀ ń sọ fún wa nínú Al-Qur'ani pé law anzalna ala Ibrahim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. Ìṣòro kíṣòro lókè. Ó dẹ̀ sọ fún wa pé tá bá dojú Kùránì kọ òkè, ó ní òkè yẹn máa tẹ̀, á lọlẹ̀, á gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, á wólẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run. Èyí wá ṣe tí wọ́n fi Kùránì àti sàárà dojú ìṣòro
tẹ́ni ò dé àbí láti fi gba nǹkan kan jáde níbi kan tẹ́ni ò dé rí results. It's a very good question. Right? Òun kan náà ló sọ pé ó de wà kúl ó de ó ní astajib lakum. Òun náà ló tún sọ bẹ́ẹ̀ ẹ pè mí máa dáhùn lórí ta pè ta wá pè ta tún pè tí ó wà dáhùn. Alákọ̀ọ́kọ́ mbẹ́ ni pé ìgbà míì àdúrà ẹlòmíì gbà ṣùgbọ́n kì í ṣọ̀nà ibi tó rò pé yóò gbà sí ló gbà sí. For example, sìn ẹni tí ń bẹ lọ́hùn fún owó pé kọ́ lọ́hùn fún un lówó ọlọ́hùn búrẹ́mì ọlọ́hùn búrẹ́mì ọlọ́hùn búrẹ́mì kó gùn lówó ní wíwùn. Wá ṣàdúrà dáadáa ó gbá àwẹ̀ pẹ̀lú ẹ̀. Ìgbà tó parí àwẹ̀ kàkà kó rí owó kò rí owó bẹ́ẹ̀tì. Inspiration kan wá sínú ọkàn ẹ̀ lásìkò tó parí àbí láàrin ìgbà tó ń ṣe prayer yẹn lọ́wọ́ ó ń rí inspiration gbà. Bẹ̀tí nítorí pé inspiration kan ló ń béèrè fún kò tọpasẹ̀ inspiration yẹn. Meanwhile tó wá jẹ́ pé ó tọpasẹ̀ inspiration yẹn yóò padà ṣe atọ́nà rẹ̀ débi tí ó ti rí owó. Ó wà nú àwẹ̀ òṣìṣẹ́ òru ó gbàdúrà láàrin ìgbà yẹn ẹ̀mí nǹkan kan wá ń sọ sí ẹlẹ́mìí wípé ó dẹ̀ lè mú filẹ̀ nǹkan kan wá ń sọ sí ẹlẹ́mìí pé ó lè mú kíní yìí mọ́ kíní yìí tó bá mú kíní mọ́ kíní yìí yóò bí owó tó bá gbé kíní tó gbé àtẹ kíní yìí àbí tó dá kíní yìí lẹ̀ ó dẹ̀ lè di owó àmọ́ torí pé owó lòun béèrè kì í ṣọ̀nù tó kò mọ̀ pé tá a bá ń pe Ọlọ́run dídáhùn tọ́lọ́run ó dáhùn ó yàtọ̀ sí ìdáhùn ènìyàn. Tí mo bá ń pe ènìyàn lágbájá o wá ń bí tẹ́nìyàn bá fẹ́ wá níbo ní máa ṣọ́ gbogbo ẹnu ọ̀nà tó wọ inú ibẹ̀ yẹn ní máa ṣọ́ pé yóò ṣe kí ni o yóò gbà wọlé tí ò bá gbẹ ẹ̀yìn yìí tó jẹ́nu ọ̀nà yóò gba apá ọ̀tún yìí tó jẹ́nu ọ̀nà tàbí kó gba bí tó jẹ́nu ọ̀nà tàbí kó gba bí tó jẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà mẹ́rin ló wọ bí ìkan bẹ̀ ní máa retí kó ṣe kí ni ó gbà wá èèyàn nìyẹn tá a bá pe èèyàn ẹnu ọ̀nà là máa wò àmọ́ tí yẹn bá pe Ọlọ́run gbogbo àyè ló gbà kódà Ọlọ́run lè gbanú máikrófóònù yìí jáde sí ẹ láti wá di ẹ lóhùn. Kò síbi tí ò lè gbà yọ ó lè gbanú síbi yọ sí ẹ ó lè gbanú ilẹ̀ yọ sí ẹ ó lè gbanú fóònù yọ sí ẹ ó lè yọ nínú báírò yìí sí ẹ láti wá dá ẹ lóhùn èèyàn kọ́ ló ń pè Ọlọ́run ló ń pè. Ibi tọ́lọ́run máa gbà yọ sí ẹ láti gbọ́ àdúrà rẹ ò mọ̀ ó lè fún ẹ ní inspiration bẹ̀tí tí wọ́n ń béèrè ni pé o fẹ́ kí wọ́n ra mọ́tò tó fẹ́ tà mọ́tò ni mo fẹ́ tà afẹ́ bá ń bẹ lọ́hùn kán ra mọ́tò yìí ẹ bá ń bẹ lọ́hùn kán ra lẹ̀ yìí ẹ bá ń bẹ lọ́hùn kán ra property yìí tó ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ gbàtàdúrà yẹn máa gbà inspiration ni wọ́n ń jù sí lọ́kàn kò dẹ̀ mọ̀ pé gbogbo àdúrà ní inspiration yẹn tí báyẹ̀ kó bá tọpasẹ̀ inspiration yẹn ni in tí ó padà rí yóò dùn tó rò kan kóhun ó rí lọ. Ìyẹn ni lẹ́lòmí ò kìí ṣe é mọ̀ pé àdúrà òun ti ọ̀rẹ́ ní ṣe kí ni ó ti gbà ọ̀nà ibi tó ń fojú sí yẹn ibẹ̀ kọ́ ni nǹkan yẹn gbà èyí tó ju tó fọkàn sí yẹn lọ́lọ́run ti gbà á kọ́tùkọ́ mọ̀. Bákan náà ni pé ìyẹn gbọ́dọ̀ mọ irú prayer point tó yẹ kóhun ṣe ládùúà. It is possible kí yẹn lè ka odidi Al-Qur'ani láàrin ojúmọ́ kó fi bẹ lọ́hùn. But what is your prayer point? Ǹjẹ́ o sọ fọ́lọ́hun kó fún ẹ ní ìmísí wípé irú prayer point wo gangan ni kó o ṣe? Kí là ń pè ní prayer point? Kí ni ó yẹ kí n tọrọ? Ẹlòmíì wà tó yẹ pé owó kọ́ ló yẹ kó béèrè lọ́dọ̀ Ọlọ́run. Ẹlòmíì wà tó yẹ pé iṣẹ́ kọ́ ló yẹ kó béèrè pé Ọlọ́run ń fẹ́ṣẹ̀ iṣẹ́ kọ́. Ẹlòmíì wà tó yẹ pé ọ̀rọ̀ travelling kọ́ ló yẹ kó béèrè lọ́dọ̀ Ọlọ́run at that point in time. Ó lè jẹ́ wípé
prayer point, wrong prayer point ló ń fi sínú àdúrà nígbà gbogbo àwọn aládùúrà wọn ò gbà. Ìyẹn dúró bẹ́ẹ̀. What if ceteris paribus, all things being equal, tí yẹn bá rí gbogbo condition fulfill tádùúrà òtún wá gbà ń kọ́? Wọ́n ṣàyẹ̀wò fún wọn ní kó ṣe báyìí, wọn ní kó ṣe báyìí, wọn ní kó ṣe báyìí, ó ṣe bẹ́ẹ̀ kò wá rí result. Kí ló lè fà á? Ògùn Sátánì náà fà á. Mo fẹ́ ká mọ̀ wípé àwọn tá à ń pè ní Sátánì wọ́n stubborn gan. Mi ì rí n tó stubborn tó nínú ẹ̀dá Ọlọ́run. Àṣàyàtìn. Àwọn ló stubborn jù. Tí wọ́n bá ń báyàn fa nǹkan kan, tí Sátánì bá lọ́wọ́ sọ̀rọ̀ èèyàn ní nǹkan kan, àwọn tá à ń pè ní ṣàyàtìn, tí wọ́n bá ń báyàn fa nǹkan kan, wọ́n ń dẹ́yìn bọ̀rọ̀ o. Wọ́n kì í dẹ́yìn bọ̀rọ̀. Ṣé o mọ̀ pé tí èèyàn àti èèyàn bá ń fa nǹkan kan pọ̀, ó rọrùn kó rẹ ẹnìkan. Kódà lẹ́yìn bí ọ̀sẹ̀ kan, oṣù kan tún kíra wọn, wọ́n tún wá lè jà wọ́n tún kíra wọn, àbẹ́ẹ̀kọ́ wọ́n tún parí ẹ̀ nìyẹn. Sátánì kọ́ kàkàkàkà wọ́n stubborn gan, wọ́n ń dẹ́yìn bọ̀rọ̀. They are so persistent and consistent. Tí wọ́n bá ń bá èèyàn kan jà, wọ́n á wà lórí ìjà yẹn. Tẹ́nì yẹn bá lóun lo eléyìí, òun ṣe eléyìí, àwọn á tún máa lọ gbá research lórí ọ̀nà tí yóò tún fi ra mú. For example, ìyẹn wà lórí ìṣòro, ó wá ṣàyẹ̀wò wá ní kó lọ ra àgbọn kó fi ṣe sàárà. Ṣé ẹ mọ̀ pé Sátánì ti rí? Bẹ́ẹ̀ ni, ó ti rí, ó ti lọ ra àgbọn tó fi ṣe sàárà. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ti padà sínú laboratory. Wọ́n á sọ́mọ̀ gbogbo àwọn scientists wọn pé ọ̀gbẹ́ni yẹn ti lọ ibi àyẹ̀wò, wọ́n dẹ̀ ti ní kó lọ ra kóòdù wo làwọn ò tún fi ba ayé ẹ̀jẹ̀ tó bá ṣe tàgbọ́n yẹn tán. Òun ò tí ó ṣe ń lọ ṣe sàárà àgbọn yẹn ni àwọn tuntun gbá rìsáàṣì bí wọ́n tuntun ṣe ra mú. So ó ń ṣe tán báyìí tí nǹkan yẹn bá tú bíríbíríbírí kó tó tún tó sà wọ́n tuntun ra mú. Wọ́n tẹ̀lé má jẹ́ ojú rárá gan tí wọ́n tún ra mú. Wọ́n máa ń gbá research gan, wọ́n ní lab, wọ́n ní quality assurance, wọ́n ní lab, wọ́n ní gbogbo àwọn kìíní ẹni wọ́n ní production line, wọ́n ní manufacturing kìíní kan gbogbo ẹni wọ́n ní supervisor wà ń bẹ̀ rẹ́kẹrẹ́kẹ́, àwọn ọ̀gá àgbà wà ń bẹ̀ táwọn náà dé táì. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwàdà kọ́. Wọ́n dé táì táwọn náà múra síṣẹ́ gan lórí ìgbésí ayé ọmọ Ádámà. Wọ́n múra síṣẹ́ kó lè yé wa dáadáa. Má jẹ́ ń lọ bẹ̀yẹn torí yóò fẹ́ jù lákàyè àwọn kan lọ. Àmọ́ ibi tí wàá lọ tí ò ní jù lákàyè wa lọ, ẹ já lọ wo ìtàn Ànábì Adam Alayhi salatu wa salam. nínú Suratul Baqarah ayah 35 àti 36. القرآن وقلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم أسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين وقلنا يا آدم
اسكن أنت وزوجك الجنة Masha Allah. وكلا منها وغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزالهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. Ìtàn Adam, ìtàn kan tó já wa tán pátápátá yányán ni tó yẹ ká fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Tọmọdé tàgbà wa la ti ń gbọ́ ìtàn Adam. Nígbà t'Ọlọ́run dé Ádámà o, tó dáyàwó ẹ̀, ó wá ní kí wọ́n wà ní inú ọgbà ìdẹ̀ra. But before that time, Ọlọ́run ní kí àwọn màláíkà, ó ní gbogbo wọn pátápátá kí wọ́n lọlẹ̀, kán tẹ̀ lọlẹ̀ fún ànábì Adam. Níjọ́ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀, but ẹnìkan ò ṣe bẹ́ẹ̀, ó yọra ẹ̀ nítorí pé òun kìí ṣe màláíkà. Ẹni yẹn là ń pè ní Iblis. Nígbà tó ń wá yọra ẹ̀, Ọlọ́run bínú sí, Ọlọ́run hàlákà rẹ̀ pé tó ìwọ ń tiẹ̀ ò yẹ nínú irú ààyè yìí, bọ́ọ̀tà nínú ìkẹyìn. Fabit mina. Báńkáyà náà dáadáa. فابت منها وما تتكبر وما لك فيها أن تتكبر، ما لك أن تتكبر فيها. ما لك أن تتكبر فيها Níbẹ̀ yẹn, إنك من الصاغرين. Ọlọ́run lè kúrò nínú ọlá yẹn pé kó bọ́ta fákùrùjù mí ni à. Jáde bí bọ́ta máa lọ. ما يكون لك أن تتكبر. O lè máa ṣe ìgbéraga sáwà Ọlọ́run níbí. Ṣẹ́wọ̀n pé Ọlọ́run ti lé. Ọlọ́run lé ta ni? Ta ló lé? Iblis. Ó lé kúrò nínú ààyè ọlá yẹn, ààyè ìkẹyìn, ó dẹ̀ ní kó bọ́ta. Now fine, ó bọ́ta. Ó dẹ̀ bá tiẹ̀ lọ. Ó tọrọ àwọn nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run lòun yàn dá. Lẹ́yìn tó wá bọ́ta yẹn, láṣẹ̀ṣẹ̀ wá ní Ádámù o, àti wọ àtìyàwó rẹ̀. وزوجك الجنة. Ẹ lọ máa gbé nínú ọgbà ìdẹ̀ra, ẹ máa jẹ, ẹ máa mu níbẹ̀. Kùlá minha ragadan, gbogbo tó bá wù yín, ẹ máa jẹ ولا níbẹ̀. تقربا Èṣù sí ìtumọ̀. هذه الشجرة. Èṣù sí ìtumọ̀. Èsì yà yẹn. Èsì yà yẹn. Èṣù sí ìtumọ̀ pé gbogbo bí kíbi tẹ́ bá fẹ́ rìn dé mbẹ̀. Gbogbo kíbi tó bá wù yín bẹ̀, ẹ máa jẹ, ẹ máa rìn. Àmọ́ o, ولا la taqraba تقربا هذه الشجرة. hadhihi shajarata. Ọ̀kánkán yẹn, igi tó wà lọ́kọ̀ọ̀kan yẹn, la taqraba, ẹ má ṣe kí ni o, ẹ má súnmọ́. فتكون من الظالمين. Nítorí kẹ́ má bàa padà di ẹni tí màá bínú sí. Tó ti yé yín báyìí. Now, egbèrègbè, azallahuma shaytan. Nínú bẹ̀yẹn gangan tí wọ́n wà yẹn, tí wọ́n kú òun bẹ̀. Ní Ṣaitan, Sátánì àgbà gangan, tí wọ́n lè bàbá ò. Sátánì, ọ̀gá àgbà fúnra rẹ̀. Nínú ọgbà yẹn tí wọ́n wà yẹn, Kùránì já mọ̀ wípé Sátánì náà ló tún padà wá yọ wọ́n kú òun bẹ̀. وزادهما الشيطان عنها Akhrajahuma mimma kana fihi. The question is the Quran saying that same Shaitan that has been excommunicated
from that garden, is it that same shaitan that still succeeded in bringing out Adam and his wife from the garden? Is that what the Quran is saying? Ṣé ẹni tọ́lọ́run lòun ti lé kúrò yẹn, ṣóun náà ló tún padà succeed láti mú Ádámù àti ìyàwó ẹ̀ kúrò nínú ọgbà yẹn? Then how come? That is the question. Báwo ló ṣe rí ibi débẹ̀? Did he later come in? If he later come into that paradise, into that garden, then could there mean that there were no security forces securing the perimeters of the garden? Or if there were security forces, could it be that Shaitan defeated the security power of Allah himself by entering or re-entering that garden? You know, a lot of questions. Ọlọ́run lòun lé Ṣaitọ́nì kúrò níbẹ̀. Ukhruj minha innaka rajim. Agbàgbó ti lè kúrò, òun dẹ̀ ti bọ́ ta. Now, that same Quran is telling us wípé Ṣaitọ́nì náà gangan ló tún padà mú Ádámù àti ìyàwó ẹ̀, akhraja huma. Òun ló padà tún wá mú àwọn yẹn kúrò níbẹ̀. Òun ló padà kó sí wọn lórí tí wọ́n fi ṣe àṣemáṣe tọ́lọ́run fi padà wá ní ṣó wá tán yín sìn. Ó yá ẹ̀bọ ọ̀tá. بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. Àyà yẹn nìkan kọ́ ló ti sọ ọ́. Bá mi lọ sínú Suratul A'raf 21 to 22. Wa qasamahuma inni lakuma laminan nasin. وقاسمهما إني لكما لمن الناصحين. فدلاهما بغرور. ما شاء الله. فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما. ما شاء الله. وطفقا يكسفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما شجرتي وأقول لكما إن الشيطان لكما عدو مبين. Níbẹ̀ yẹn Ọlọ́run ní kọ́ sàmẹ́kùnmẹ́, that same Iblis tọ́lọ́run bá lóun ti lékù yẹn, ó padà ń communicate pẹ̀lú Ádámù àti ìyàwó ẹ̀ nínú ọgbà yẹn. Wọ́n dẹ̀ ti lékù ń bẹ́ẹ̀. Báwo ló ṣe ń communicate pẹ̀lú wọn? Kí ló fi communicate? Nínú Suratu Taha fáwàsíwásà ilayhi shaytanu, Suratu Taha verse 120. Fawaswasa ilayhi shaytanu qala ya Adamu hal adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla. Fawaswasa ilayhi shaytanu qala ya Adamu hal adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla. Níbẹ̀ yẹn náà Kùránì ní wásíwásà, tí wọ́n ń pè ní wásíwásà yẹn, ibẹ̀ yẹn gangan ló yẹ ká ti wò ó. Device wo ni Ṣaitọ́nì lò tó fi communicate pẹ̀lú wọn? Kì í ṣe wípé ọgbà àdàrà yẹn wà nínú ayé, kò sínú ayé. Ṣaitọ́nì kẹ̀rẹ́ níjọ́ náà àti ilé òun wá sílé ayé. Ìtí Kùránì fẹ́ ká mọ̀ tá a lọ wádìí dọ̀la láwádìí ẹ̀. Ṣaitọ́nì làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe sẹ́lúlà. Bẹ́ẹ̀ni, òun lẹni tó kọ́kọ́ discover electromagnetic waves. Òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ discover radio waves.
ó lọ detect frequency tó fi lè communicate láti bí sínú àlìjẹ́nà. Kì í ṣe kó lọ sa oògùn, kò sa oògùn kọ́, àgbà scientist ni. Ó lọ ṣèwádìí wípé tí bí mo ṣe wà láyé yìí, tí mo bá fẹ́ communicate pẹ̀lẹ́ni tó wà nínú ọgbà àlìjẹ́nà, báwo ní ìṣẹ̀ṣe? Ó sì mú gbogbo àwọn wáyà tó yẹ kó tó pọ̀, àwọn device tó yẹ kó mú pọ̀, ó tó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn, ó fi silicon chip síbẹ̀, ó dẹ̀ ṣe, ó dẹ̀ communicate. Sábìsì dẹ̀ gbé náà. Wàsíwàsá ilayhi shaytan. Òkùn kọ́ ló lò. Qala ya Ó dá yìí frequency wave sí ti àlìjẹ́nà, ó sì ń bá wọn sọ̀rọ̀, wọ́n sì ń gbọ́. Nọ́mbà ẹ̀dẹ̀ wà rí ṣe ó pè é ní. Block network. Ìntàwà ò ní discover ìjọ náà. Ó discover rẹ̀. Ibi táwọn òyìnbó wá lọ kojú bọ̀ ní nígbà tí Ọlọ́run Kùránì ṣe pé àwọn òun ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n máa ń study Kùránì. Kí ló mechanism wo nìyẹn? Ẹni yìí ti kó ń bẹ̀. Ó dẹ̀ tún communicate pẹ̀lú àwọn tó wà lọ́nà jíjìn. Definitely ó gbọ́dọ̀ ní nǹkan kan tí yẹn bá mú mọ́ra wọn tí ó máa bá ẹni tó ṣe kí ni tó bá lọ́nà jíjìn sọ̀rọ̀. Wọ́n dẹ̀ succeed, wọ́n dẹ̀ ṣe fóònù jáde gbogbo ayé tún rà. Wọ́n dẹ̀ succeed yẹ. Òun fẹ́ bá ẹni tó wà lọ́nà jíjìn sọ̀rọ̀, kí lòun lè ṣe? Ó dẹ̀ gbá rìsáàṣì, rìsọ́ọ̀tì ti jáde. Ó dẹ̀ tó gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn, ó sì ṣe device, ó dẹ̀ ń communicate pẹ̀lú Ádámà níbi tó wà àtìyàwó rẹ̀, àwọn méjèèjì sì ń gbọ́ ohùn rẹ̀. In tó wá ń sọ fún wọn jọ́nà ẹni pé yá Adam. Adullaka ala shajaratil khuldi wa mulkin la yabla. Ó ní mo fẹ́ fún ẹ nímọ̀ràn kan ni o, tó o bá sọ wípé kò má rò pé bóyá nítorí tó ṣẹlẹ̀ ń dọ́sí, má rò pé bóyá yẹn kọ́ yẹn ti ṣẹlẹ̀ ó ti lọ nìyẹn. Kálukú ti bá tiẹ̀ lọ, ìwọ ṣáà ti wà ń bẹ̀, ìmí ṣáà ti wà ń bí. Ṣò ayé ò parẹ́. Bẹ́ẹ̀tì mo sì ní àwọn ìmọ̀ràn kan tí mo lè kọ́ ẹ. Wọ́n ti dá mi kan tó ṣe kí ni? Wọ́n tó dá ẹ, ó dẹ̀ lè gbọ́n tó mi. Àwa ti ní experience, a dẹ̀ ti ní ìrírí. Sórí bó ṣe wà ń bẹ̀ yẹn, àdúrà mi fún ẹ ni pé kí wọ́n má kó ń bẹ̀ mọ́. In tó ṣẹlẹ̀ sáwà yìí, Ọlọ́run, ó yẹ Ọlọ́run, kò wà wá náà ká kó ń bẹ̀ yẹn. So bí wọ́n ṣe wá wà ń bẹ̀ yẹn, opportunity ló ní. Wà wá múra bó ṣe ní ṣe kí ni? Bó ṣe ní kó ń bẹ̀ mọ́. Ádámà ní àwọn náà lóòótọ́ láti kó ń bẹ̀ yìí. Ṣé nǹkan ta lè ṣe wà táàbí ní kó ń bẹ̀ yìí? Ọwọ́ àwọn. Nǹkan yẹn wà. Bẹ́ẹ̀tì, ẹ̀kọ́ nífẹ̀ẹ́ ṣe náà ni. Ẹ̀ nífẹ̀ẹ́ ṣe torí bí wọ́n ti program brain ti yín sí. Ẹ̀ nífẹ̀ẹ́ ṣe. Àwọn ṣe nǹkan yẹn ṣá, àwọn ọ̀ṣá ní kọ̀mpútà bá ti ṣe. Wà láàyè tẹ bá ṣe ẹ̀ ní kò mẹ́yìn, ibẹ̀ yẹn lè máa wà títí láíláí. Kí wá ní nǹkan náà? Kì í ṣe nǹkan tó le. Sórí igi kan wà ń bẹ̀ yẹn. Igi yẹn, tẹ́ ẹ bá lè rí ibi débi igi yẹn. Tẹ́ ẹ bá rí ibi débẹ̀, kó ṣe wé, kó ṣe so, lẹ bá rí kálára igi yẹn kọ jẹ́ ẹ̀tún kò mẹ́yìn mọ́dà kí á mọ̀ lọ́wọ́. Nínú ọgbà yẹn, àwọn tí jẹ oríṣiríṣi igi, ẹ̀ tí jẹun. Ẹ̀ tí jẹ, tẹ́ ẹ bá jẹ́ màmá ẹ̀ tí jẹ, torí wọn ní fẹ́ kẹ́ débi igi yẹn o. Kódà wọ́n lè ti sọ fún mi pé kẹ́ má débẹ̀. Ádámà ní igi kan máa wà tán lọ́wọ́ ní káwọn má débẹ̀. Igi yẹn gan-an ni. Ṣé o dábẹ̀ mọ̀? Ọlọ́run dábẹ̀ mọ̀. Igi yẹn lẹ́lọ jẹ o. Ọlọ́run má ní káwọn má débẹ̀. Tẹ́ ẹ bá ti jẹ́ padà kó mbẹ̀ yẹn o. Òun bá a sọ̀rọ̀ through the device to manufacture fún ara ẹ̀. Ó dẹ̀ fi communicate sí extraterrestrial world. Ẹ wo irú signal yẹn, ẹ wo bí signal strength yẹn ó ṣe lágbára tó. Ó dẹ̀ bá sọ, ó bá yàwó ẹ̀ sọ,
wọ́n bára wọn sọ, wọ́n gbé fúnra wọn. وبدت لهما làwọn náà bá gbọ́ sí tó wí lẹ́nu, wọ́n sì lọ bí igi yẹn dákọ́ ṣàgàrọ́tà, wọ́n tèstì kankan lára igi yẹn. sáwọn káwọn sáà máa kó bí mọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ bàdátìlá ọmọ sáwọ́ àtúkùmá, wọ́n dẹni tó rí òwò ara wọn. èyí tí wọ́n ṣe kí ni tẹ́lẹ̀ wọ́n rí tẹ́lẹ̀. kí ló fà mutation ṣẹlẹ̀ ní kété tí wọ́n jẹ lára igi yẹn, ó mutate gbogbo genes tó wà lára wọn, mutation ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn nǹkan tó jẹ́ covering ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, nǹkan yẹn kúrò lára wọn due to the genetic mutation. wọ́n wá dẹni tó rí òwò ara wọn. wọ́n wá padà lọ ń wá ewé igi, wọ́n padà wá fi ń bo ìhòòhò ara wọn torí pé wọ́n sí ní òwò tẹ́lẹ̀. àmọ́ bí tẹ́mi fẹ́ lọ ń bẹ̀ yẹn gangan, òun ni wípé ẹ wò ó, Ọlọ́run lé Satan, ó lè kó nínú ọgbà ìdẹ̀ra. that same Satan ó succeed, ó tún padà wá kó bá Ádámù àti ìyàwó ẹ̀. wọ́n pa àwọn méjèèjì wá padà dẹni tọ́lọ́run náà tún padà lé kúrò nínú ọgbà yẹn. kí ni ẹ̀kọ́ tó wà mẹ́rin ni pé àwọn Sátánì stubborn gan, wọn kì í dẹ̀yìn. tí Sátánì bá ń báyàn fa nǹkan kan kì í dẹ̀yìn bọ̀rọ̀, kò lẹ́mí dáríjì o. ìyẹn ló wá fà á tó fi jẹ́ pé tẹ́lómi bá lóun ṣe kinní kan òun ò rí, ìwọ ló ti ṣe, ó lọ sùn, àwọn ò sùn. sílé náà tó fẹ́ bọ́ lọ́wọ́ àwọn ní báyìí, wọ́n ní sùn, ilé ò lè bọ́ ọ. gbogbo tí wọ́n ló ṣe yẹn tó rò pé ó ti túra ẹlẹ́ yẹn, àwọn tún lọ máa gbá research, wọ́n tún lọ máa wá programming míì tí wọ́n tún lè kọ́ tí ó tún bá yẹ̀ jẹ́. ló fi jẹ́ pé ìgbìyànjú tiwa náà gbọ́dọ̀ ṣe kí ni, kó má lọ dúró, kó má lọ dúró. ó lóun ti parí àwẹ̀ 17 days, ṣọ́wọ́n ní kò sinmi ni, ṣókun ayé ẹ̀ títàn ni. wàá tún bẹ̀rẹ̀ mí, wàá tún bẹ̀rẹ̀ mí. aláàjì mo ti parí àwẹ̀ 17 days yẹn o, ṣé kí n máa retí gbígbàdọ̀? máa retí ẹ̀, wàá tún bẹ̀rẹ̀ mí. òun àwọn Sátánì ni wọ́n ń dẹ́yìn bọ̀rọ̀. okay, kí ló lè mú generational curse, ègún ìdílé, kó máa kó lórí generation kan bọ́ sórí generation míì? ìdílé tá a ti bí Ànábì Muhammad ọ̀rọ̀ kan ló tún fẹ́ gbọ́ lálẹ́, ẹ̀mí wọn kì í gùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n máa ń kó rèwerèwe ni. family tán ti bí Muhammad, ẹni tó kọ́kọ́ gùn lẹ́mìí ìdílé wọn Abdul Muttalib ni. orí bàbá yẹn lẹ́mìí dínkù ti bẹ̀rẹ̀, òun lẹ́ni tó kọ́kọ́ ṣẹ́gun ẹ̀. ó sì rìn ta Ànábì Muhammad náà pa, ó rìn, ọ̀rọ̀ pọ̀ mbẹ̀. ẹ wà Ànábì Muhammad náà, ẹ wo adúrún tójú rẹ̀ rí, sán láwọn ò ní pa ni, wọn láwọn ò pa, Ọlọ́run ní ogun wọn burú, àwọn kìíní yẹn burú gan. àgàgà ẹni tó bá tún wá ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ fáwọn èèyàn, tó ń tú àwọn èèyàn lẹ́yìn gbogbo ìta ń sọ yìí, ta fi ń ká nǹkan lójú àwọn èèyàn yìí, inú ó máa bí àwọn ṣàyàtì inú ni. òun ló fi jẹ́ wípé màláìkà tọ́lọ́run máa ń kó fún àwọn àfáà láti máa sìkí ọ̀hún, ó máa ń ju tàwọn tí kìí ṣe àfáà lọ, torí pé àwọn àfáà yẹn wọ́n ń jáṣẹ́ àwọn Sátánì púpọ̀ púpọ̀. láì ṣe àjò kan kó jẹ́ pé wá sí láàfáà kọ́ ń ṣe fáwọn èèyàn, àbó ń kọ́ àwọn èèyàn ń kéwú, ó ti di ọ̀tá àgbà fún àwọn Sátánì. wọ́n máa sọ bí wọ́n ti ra mú ni. làáfáà fi gbọ́dọ̀ wà very careful. gbogbo nǹkan ní Sátánì yóò dẹ obìnrin sí, yóò dẹwó sí, yóò dẹ òṣì sí, àbí kí n tó tá lóṣì wò ní bí a ti bá tá lóṣì yóò jàrá mù. bẹ́ẹ̀ yóò dẹ̀lẹ́dẹ̀. gbogbo ọ̀nà tí Sátánì ó fi gba núrù ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run, gẹ́gẹ́ bí àfà, ní Sátánì ó máa gbárí sáṣẹ. núrù ló wà lára rẹ̀ tí fi ń dùn, ẹja gbà.
ẹjẹ́ gba núrù ara rẹ̀ gbogbo ọ̀nà ó wà kẹ́ tó jẹ́ núrù ara rẹ̀ ló fi ń dún tó bá ti dẹni tí ń mutí ní ìsìn núrù yẹn kù tó bá ti dẹni tí ń ṣàgbèrè núrù yẹn kù tó bá ti dẹni tí ń jẹlẹ́dẹ̀ núrù yẹn kù àgàgà èyí tí wọ́n máa ń jẹun ìnídàkọ rẹ̀. Gbogbo ọ̀nà lálàáfáà fi gbọ́dọ̀ wà very careful torí pé ẹni tó jẹ́ the prime target fún àwọn sátánì jù láyé òun làwọn tí bá ń ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀yin ni prime target ti Satan. Ẹ̀ ń tú àwọn èèyàn lẹ́nà àwọn ẹ̀ ń paṣẹ́ ìjẹ́ náà ṣé inú tí náà lè dùn kẹ́nìkan máa paṣẹ́ yín jẹ́. Ẹ̀ ń fọ́sùn ọ̀tún wọ́n ń fọ́ ni ẹ̀ ń já ṣọ́ọ̀bù Satan. Inú ò lè dùn sí yín. Gbogbo ọ̀nà tí ó fi ra yín mú ni ó máa wá. Gbogbo ọ̀nà tí ó fi ra yín mú ni ó máa wá. Ṣé ẹ ráwọn tí wọ́n yìí ṣàfáwọn tí wọ́n kéré o. Ìwọ àfáà ló pera rẹ̀, òun ṣe wáàsí ni, òun kọ́yàn kéwòn ni, àbú àgàgà, òun ṣiṣẹ́ ìtúsílẹ̀ fáwọn èèyàn, ó fún ọ lọ́ṣẹ̀ látúndé. Ọ̀ṣàwẹ̀ bí ọ̀daràn gidi ní ẹlọ́dọ̀ ṣètọ́n tí ó máa wá gbogbo ọ̀nà tí ó gbà mọ́ ó wà á pọ̀ ní ìmọ̀ bẹ̀lọ́hun àti ìgbìyànjú òwò náà ní dúró ní o tó bá dúró yóò ra ọmú àtọwá dúró yóò ra ọmú àmọ́ lọ́wọ́n ọba torí pé Ọlọ́hun fẹ́ràn àwọn ẹni Ọlọ́hun ó fẹ́ràn àwọn ẹni rẹ̀ ó ní alá inna awliya Allahi la khawfun alayhim. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. Gbogbo àwọn tí wọ́n jáwọn ẹni Ọlọ́run yẹn Ọlọ́run ọba náà ò fi wọ́n lẹ̀ ó ti yanjú rẹ̀ ń jọ́sí ó ní ilá ìbádíyà alẹ́mọ́kànlásí Ọlọ́run ọba náà ò fi àwọn ẹni rẹ̀ lẹ̀ ó kó màláíkà tó pọ̀ àwọn ìlànà rọ̀ àníyàt kò dáa ó fi wọ́n ṣe áàdìmí fún àwọn ẹni Ọlọ́run security protect ìyẹn kọ́kọ́ ti wà ń bẹ̀ kí èèyàn tó ṣẹ̀ máa wá dúró ní ó ti máa mọ̀ kùn àwọn ọmọ kùn wọn náà ti sanwó oúnjẹ rẹ̀ lẹ̀ bàbá rẹ̀ ó ti sanwó oúnjẹ rẹ̀ lẹ̀ wọlé kó ṣe kí ni kó jẹun ṣé wọn náà ní sanwó táwọn ọmọ rẹ̀ wá wọlé wá jẹun ògbọ̀ndí tú ẹ́ wọ́n fẹ́ padà sanwó táwọn ọmọ tiẹ̀ náà lẹ̀ wọ́n kó security màlẹ́kà fún ọ̀wá ń sùn òronú bó ti mọ kún àwọn sàyátìnù mọ kóòdù tí wọ́n gbé wọbi tó wà tí gbogbo màlẹ́kà ó sì máa bínú kó mẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ tí màlẹ́kà ò fẹ́ràn wọ́n mọ tí màlẹ́kà ó rí tí màlẹ́kà ó mọ sá nǹkan ẹni wọ́n gbé wọbẹ̀ tí wọ́n ti gbé wọbẹ̀ màlẹ́kà ó fẹ́ lẹ̀ yóò kú àtàwọn wọn àdí pẹ̀lú rẹ̀ ogun sátani la pé àwọn fúnra wọn ń bára wọn jà ó gbọ́ bẹ́ẹ̀ ni àwọn àjọ̀nú máa ń fèsì ara wọn tí wọ́n máa bára wọn jagun àwọn ṣayatin wọ́n ń fèsì ara wọn tí wọ́n bára wọn jagun àwọn máa wa mọ́tò lọ́gbà mi táàbọ̀ sí títì táàmà dráìvù táàlà tráàvù express mi ìta ń gbà kọjá àwọn ṣayatin ń jagun lọ́wọ́ bẹ́ẹ̀ irú àkókò yẹn tí èèyàn bá dírẹ́fù kọjá níbi wọ́n ti ń jagun tí wọ́n lọ́wọ́ tí ò bá ń dì mọ́ra kó ta mọ́ra dáadáa mọ́tò rẹ̀ ó dànù tàbí kó lánà àwọn accident tí ń ṣẹlẹ̀ títì mọ́tò lánà ni accident ṣẹlẹ̀ ni wọ́n ń jagun lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo wí àwọn ṣàyátìnù wà ń bá tún fìdí lọ́wọ́ bíi kí union àti national kan máa ṣe kí ni. irú àyè yẹn ọkọ̀ ẹnikẹ́ni tó bá kọjá ń sàáyẹn tí ìbáṣẹni tí wọ́n ti dì mọ́ra rẹ̀ tí wọ́n kún lọ́wọ́ pẹ̀lú àwọn kankan yóò dànù ń dọkọ̀ rẹ̀ nù.
wọ́n kàn ló mórí wọgbó ni àwọn kan máa ló sáré àsájì ṣeré títí sálátijọ́ ìtí nǹkan kan ṣe. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. báyẹn ni àwọn gan ti ń bára wọn jà ká tó ṣe wàá sọ ọmọ ènìyàn. wọn kì í dúró wọn dúró gbà kankan wọn mójútó tí wọ́n ṣe kí ni o tí wọ́n mójútó dáadáa. wọn rẹpẹtẹ rárá wọn rẹpẹtẹ wọn fìgbà kan sùn wọn gbá ìsáàṣì ìṣẹ́jú ni kí látún ṣe kí la tún lè ṣe táàfì rẹ ní imú kí la tún lè ṣe wọ́n máa gbá ìsáàṣì yẹn lọ kí wọ́n tó lọ sàṣà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tásàṣì sì mú ànẹ́bí sayyidul wujud sallallahu alayhi wa sallam. ẹni tọ́lọ́run sọ pé inna arsalnaka rahmatan lil alamin àwọn kan sì dárí sáàṣì kó dùn lálẹ́ lò tí ó mú wọ́n dààmú díẹ̀ náà wọ́n lù sáàbù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n sì padà gẹ́ẹ̀tẹ̀ pé irun ànábì ní kẹ́ lọ wá wá wọ́n sì lọ fún ọmọ kan lówó náà àwọn ọmọ ọ̀dọ́ kan ìyẹn sì fún wọn ní kóńbù tànábì fi ń ya arun gbọ̀n tó fi ń ya arun kóńbù yẹn ṣe mọ̀ pé kóńbù yẹn ń yẹtuyẹtu yóò máa já síbẹ̀ irun yẹn ni wọ́n lọ lò ni wọ́n fi kúnṣẹ́ ni wọ́n mọ ṣìgìdì yẹn nígbà wọ́n mọ ṣìgìdì yẹn tán Allahu Akbar ọ̀nà Wikayatullahi aginati amudọ afatin Wikayatullahi aginati amudọ afatin mina duruhi wa ni alim wa ni utumi mina duruhi wa ni alim utumi. Wọ́n dẹ̀ mú irun ànábì lọ sára ṣìgìdì wọ́n lọ parí iṣẹ́ yẹn sára ṣìgìdì ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tọ́lọ́hún ní Muhammadu Rasulullahi walladina Àwọn aṣèdá kufari. tọ́lọ́hún ròyìn tó bá wọn làwọn kan sì gbárí sáàṣì pé kóòdù ó lálẹ́ lò tí ó mú ọ̀gbẹ́ni wọ́n sì gẹ̀ẹ́tì tí wọ́n bá lè gẹ̀ẹ́tì kóòdù tó máa dé wálé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wúwà ní Wọ́n bá lè gẹ́ẹ̀tì kóòdù tó máa ní Muhammad. kí wúwà ní Tani wọ́n jẹ́. wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ sá ó sì máa ń nábì Sallallahu alayhi wa ó ní ọjọ́ ká nábì lò lórí ìdùbúlẹ̀ nínú létí ò lè dìde sallam. kò lè dìde ní o sallallahu alayhi wa sallam kò lè dìde o ìyẹn ni wọ́n ń pè ní nínú ruhani nínú àwọn inú ìwúfù ìyẹn ni wọ́n ń pè ní pé sálbù kúwàtò tọ̀bìhíyà wọ́n gba kúwàtò tọ̀bìhíyà ara rẹ̀ wọ́n ṣe sálbù fún ẹ̀mí kalẹ̀ òun ni ibòmí akílù ni wọ́n sàlábà ibòmí rúhù ibòmí jísmù ibòmí kọlbù ibòmí kúwàtò kùlíyà àmẹ́lẹ̀ kúwàtò tọ̀bìhíyà rẹ̀ wọ́n sàlábà rẹ̀ kò ní lè dìde kò ń tọ́ wọn ní lè dìde nítorí pé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan tí ń bẹ lára wa ló ní kóòdù ojú ó ní kóòdù etí ó ní kóòdù imú ó ní kóòdù ètè ó ní eyín ó ní ahọ́n ó ní ọ̀nàfù ó ní ọkàn ó ní ẹ̀dọ̀ ó ní gbogbo tí ń bẹ tọ́lọ̀ ń kó sí wa lára ló ní kóòdù nọ́mbà in figure kóòdù yẹn làwọn lọ withdraw nínú machine tó yẹ kán ti withdraw rẹ̀ lẹ́nu yẹn ní kíní yóò bá daṣẹ́lẹ̀ lára ẹni yẹn. Ọlọ́run program wa ni gbogbo ara wa látòkè délẹ̀ programming ni wọ́n sì yọ ànábì ò sì lè dìde kó tó di wípé Ọlọ́run padà wá rán àwọn màláíkà kan àwọn màláíkà wọn náà ní kú dáàmù àwọn hádìmí tiẹ̀ nìyẹn àwọn hádìmí tiẹ̀ lórí yẹn ó wá rí àwọn hádìmí tiẹ̀ orí wọn fi rúhùyà tí wọ́n ń bára wọn sọ̀rọ̀
pé kí ló ṣe arákùnrin yín nìkan béèrè lọ́wọ́ kejì bẹ́ẹ̀ ànábì ń wò wọ́n lójú oorun yẹn kí ló ṣe arákùnrin yín ìkejì wá dà wọ́n ní wọ́n ṣàṣì ni ìkejì wá bí ta ló ṣàṣì ó ní lò bẹ́ẹ̀ ló náà sọ ọkùnrin Yahudi tó wà níbi ọ̀nà ìsàlẹ̀ bẹ́ẹ̀ yẹn ló ṣiṣẹ́ yẹn kí ló fi ṣe nǹkan báyìí ló fi ṣe níbo ló wá ju kí nìyẹn sí inú kànga báyìí kó wà ńbẹ̀ bá nàbì ti tají nù. sallallahu alaihi wasallam. ibẹ̀ yẹn ni oúnjẹ ńlá níbo wa Muhammad sallallahu ti wá ní kí wọ́n lọ pé àyíwá kì í ṣe kíní kan kó má bu kì í burú títí kó má bu ẹnìkan mẹ́ni ọmọ ìyá ẹni wàá dọ́mọ ìyá rẹ̀ mọ̀ àìsà lọ́ba pàdíwá àlí báyìí mọ̀rí báyìí kàṣà báyìí káwòdì máwọn yẹn lẹ́yìn ẹ lọ síbi kànga tó wà láyè báyìí gbogbo ń tẹ́ bá bá nu kànga náà ẹ̀gbọ́n jáde ẹ̀rí pé ẹ̀rí ṣìgìdì yẹn mú o ṣìgìdì yẹn ni wọ́n wá lọ wú jáde nínú kànga yẹn omi tó wà nínú kànga yẹn ti dọ̀tí kì í ṣe kànga tí wọ́n ṣe kí ni tí wọ́n mu tí wọ́n bá fẹ́ sa síìrù ìmọ̀ kan lọ dàfánà rẹ̀ tó wá jẹ́ pé tòrọ̀bíyà ni kìíní yẹn wọ́n lọ dàfánà rẹ̀ fi kọ́pùrín la yùzá sàárè táwọn yẹn kì í lọ bẹ̀ wò tó wá jẹ́ pé máyí ni tọ̀bí àtò kìíní yẹn fi bírin la yusrọ̀ kànga tí wọ́n kì í mu tó wá jẹ́ pé tòrọ̀ tó wá jẹ́ pé àwáyí ni ala shajaratin fil fada wọ́n lọ so kìíní yẹn mọ́ orí igi nínú agíjù tó bá sì jẹ́ náírì ni wọ́n lọ rí mọ́ inú àrò tọ̀bí àtò ókò ànẹ́bì tí wọ́n fi bí iṣẹ́ yẹn ó wá jẹ́ mẹ́rí wọ́n lọ jù sínú kànga àwọn amúkìní àwọn mú jáde nígbà àwọn amúkìní iṣẹ́ yẹn jáde ó wá pẹ̀lú tí ó tù gbólóhùn ni wọ́n fi tù ẹni ò bá mọ gbólóhùn kò lè tù ibẹ̀ yẹn lọ́lọ́run ti wá ní ìtẹ́ kàrí ẹ máa wí pé kúlì a'udhu bi rabbil falaq. Qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri nafathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ó gbọ́dọ̀ ní jinnati wan nasi nínú wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. èèyàn nìyẹn ó ṣẹ̀ tí ó mọ̀ kọ ọ̀yàn lọ sọ́dọ̀ àwọn ṣayatín èèyàn nìyẹn ó ṣẹ̀ èèyàn ní ká èèyàn ní kíni ọkùnrin Yahudi jù tó sàṣà ànábì ò ṣẹ̀ ànábì ò gbàyàwó rẹ̀ wọn ọjọ́ dúlẹ̀ àwọn kan ló lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó bá wọn pa ó sì gbowó òun sì mọ̀ lóun mọ àṣírí dáadáa ó sì bẹ̀rẹ̀ ó sì gbowó sì ṣe nǹkan tó yẹ kán ṣe. so ní gbólóhùn yẹn ni wọ́n wá kànjọ́ náà ááyà yẹn jẹ́ 11 ìkan 6 ìkan 5 lọ wò dáadáa gbólóhùn 11 ni wọ́n pè sára ṣìgìdì yẹn tíṣẹ́ yẹn fi tú kíní yẹn tú fún ara yẹn kókó tí wọ́n ta sára rẹ̀ jọ 11 kókó tí ń bẹ lára ṣìgìdì yẹn 11 ni bí wọ́n ti ń ka ọ̀kọ̀ọ̀kan báyìí nínú ááyà yẹn lè kọ̀ọ̀kan tú bó ti ń tú yẹn lára ń tu ànábì níbi tó wà. Sallallahu alaihi wasallam. tí kókó kan bá ti tú ànábì á fi ilẹ̀ lára orígun kan á bẹ̀rẹ̀ sí ní ṣe é gbé títí tí mọ́kànlá fi tú lànábì tó lè dìde fúnra rẹ̀ tó sì dìde níbi tó sùn sí láti bí àìmọye ọjọ́ tó fi wà ń bẹ̀. kí àwọn màláìkà yẹn má wàá yọ sí i lójú oorun ká má wàá jẹ́ kó rí nkíní o ẹ dákun kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ ó lè lọ́dún àwọn lórí ẹ̀ tí ó fi padà jáde láyé.
àwọn èèyàn ó máa wà nínú ìṣòro ẹ wá ní sọ pé kán má lọ wá solution sọ̀rọ̀ wọn. ìtẹ́ wí ni pé solution tẹ́ wá ẹ jẹ́ kó jẹ́ solution tó bá tọlọ́run. ẹ má lọ ọ̀dà àwọn àfáà yẹn o ẹ má ta ni ó ṣe kó wá kú tìṣòro ni. àbí wọ́n ń ka yàtí bẹ́ẹ̀ ni ó ń tí gìrì mú ni àbí kò ní sí gbọ́ wárápá ni yẹ́ sí owó gìrì náà gìrì lókun tí ẹ káfí ò sì mú wárápá gbogbo kankan ni ó lọ bá wọn tó mọ̀ tí wọ́n bá wá solution rẹ̀ bọ́ọ̀lù ayé ti rí nù kánàbí má wàá mọ̀ kó má wàá mọ̀ ká má lọ tú kínní jáde nínú kànga gbangba láti ń wí ọ̀rọ̀ tó lẹ́rìí ni yìí ṣe pé àfáàyàn kan ohun ìtàn lórí ó bá fẹ́ tíra tó wàá fi wọn àdísì tó sọ yìí wò làwọn òwe ta tó fìdí múlẹ̀ gidi tààràtààrà tí ó dàrú kó má wàá rí kínní lójú ohun ká má wàá lọ yọ sí gidi ohun ẹ dàbí ṣé kó má wàá bá yí bẹ́ẹ̀ àǹfààní pé òun wá jáde bí ọlọ́run o ẹ wá wo èèyàn tí àwọn ṣàìtánì yìí ti gbé dé tí wọ́n ti dé ẹlòmíì wọ́n ti rí gbogbo àsìkí àtàlámọ̀rí rẹ̀ sínú gọ́tà sínú kànáà gbogbo àlámọ̀rí ayé rẹ̀ àwọn ti parí ẹ̀ sínú kànáà yóò wá wà níbi kan tí ó máa fagbó ẹni tó yẹ kó jẹ́ gọ́fúnà ẹ̀ ṣe rí nígbà wọ́n ti rí gbogbo àyànmọ́ rẹ̀ sínú gọ́tà yóò máa ṣe tó àlè fún ẹni tó yẹ kí kádàrá tiẹ̀ jùlọ. Bàbá ọ̀rọ̀ méjì bẹ́ẹ̀. Ẹja ni ó máa jẹ kí. Wọ́n yanjú ẹ̀ mọ́ àwọn Sàtánì yìí burú. Báyìí ni wọ́n ṣe kọ́wọ́ bọ̀ ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń gbé àwọn èèyàn sínú ìdè, gbé àwọn èèyàn sínú ìdè, gbé àwọn èèyàn sínú ìdè, gbé àwọn èèyàn sínú ìdè. Ẹlòmíì tó yẹ kó ti bímọ 5 ẹyọ kan báyìí wọ́n ní torí bí. Má bá wọn dáṣà kò sáyé mọ́ o. Má bá wọn dáṣà wẹ́ o. Má dáṣà wẹ́ o. Ọlọ́run ní fayé hàn wá ní o. Wíkọ́ Ayatullah. Wíkọ́ Ayatullah àgìnàjì àmọ̀dọ̀ àbàtín. Mina du ìwà ní àlè mina lè ó tún mi. Ẹ wo ni là ń sọ wọn. Yóò wá lọ sí ojú bọ́ọ̀dù. Mo fẹ́ fún wa ní àǹfààní kan lálẹ́ yìí. Tí yẹn bá fẹ́ kọ lẹ́tà sọ́lọ́hun. Bẹ́ẹ̀ ni lẹ́tà wà tí yẹn lè kọ sọ́lọ́hun. Tí ṣòro bá dójú ẹ̀. Ó wá wá pépà white A4 paper.